kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba torí ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ o àánú tí a rí gbà o tí ẹ jẹ́ ká rí ọjọ́ tí ó gbẹ̀yìn nínú oṣù kìíní ọdún 2024. Ọlọ́run aṣẹ́yìn lọ́ba, Ọlọ́run aláàánú àti aláàbò wa. Ògo ní forúkọ mímọ́ yín o nítorí a rí ọjọ́rú tó gbẹ̀yìn o. Ire ayọ̀, ìbùkún, àṣeyọrí àti ìtẹ̀síwájú rú fún wa o. Àdúpẹ́ Ọlọ́run wa, ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé dídi ọmọ Ọlọ́run apá kìíní. Dídi ọmọ Ọlọ́run apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwé Mátíù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ohùn kan láti ọ̀run wá, ó sì wí pé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án. Ìwé Jòhánù kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni o, nítorí látètè kọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù run. Ẹnikẹ́ni tí a ti ipa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ o, nítorí irú wọn ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí tí a ti ipa Ọlọ́run bí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Lánàá mo sọ ìyàtọ̀ gedegbe tó wà láàrin jíjẹ́ ọmọ Ọlọ́run àti jíjẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ó dá mi lójú pé ó ti pinnu láti jẹ́ ọmọ Ọlọ́run dípò jíjẹ́ ìránṣẹ́ rẹ̀. Báwo ni o ṣe lè wá jẹ́ ọmọ Ọlọ́run o? Jíjẹ́ ọmọ Ọlọ́run pè fún kí o máa mú àwọn òfin kan ṣẹ. Ọmọ jẹ́ alábàápín pàtàkì nínú ohunkóhun tí bàbá rẹ̀ ń ṣe. Ó máa ń mú ohunkóhun tó jẹ́ ti bàbá rẹ̀ ní òkúnkúndùn nítorí kì í ṣe ìránṣẹ́, ọmọ ni. Ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá sọ pé alágbàṣe, ìyẹn ìránṣẹ́, kò ní fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn àgùntàn, ṣùgbọ́n Jésù ọmọ Ọlọ́run ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn àgùntàn. Bákan náà o gbọ́dọ̀ ṣetán láti náwó kí o sì máa ná ìwọ náà fún ìgbàlà àwọn ẹlòmíràn o. Nínú ayé kò sí ohun tó gbọ́dọ̀ le jù fún ọ láti ṣe kí àwọn ènìyàn bá lè má ṣègbé lọ sí ọ̀run àpáàdì o. Ìránṣẹ́ ló lè rí àwọn tó ń ṣègbé tí yóò sì bójú rẹ̀ kúrò sí ibòmíràn, ṣùgbọ́n ọmọ kò ní ṣe bẹ́ẹ̀ o. Ọmọ yóò jáde láti lọ wàásù ìyìn rere fún àwọn tí wọ́n ń ṣègbé kí wọ́n lè fi ayé wọn fún Kristi, kí wọ́n sì dúró nínú Olúwa. Tí ó bá jẹ́ ẹni tí ó ń jèrè ọkàn tó ti di bárakú fún ọ, tí o ò bá jẹ́ ẹni tó ń jèrè ọkàn tí kò tí ì di bárakú fún ọ, iyèméjì yìí wà wípé o kì í ṣe ọmọ o. Ọmọ máa ń jọ bàbá rẹ̀ ni o. Ọmọ tó bá rí bàbá tó ń ṣe ohun kan, ìdí nìyẹn tí Jòhánù kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn fi sọ pé ẹnikẹ́ni tí a ti ipa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí tí irú wọn máa ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti ipa Ọlọ́run bí. Àwọn ọmọ Ọlọ́run tòótọ́ máa ń kórìíra ẹ̀ṣẹ̀. Má ṣe dá àwọn tí wọ́n sọ pé tí o bá ti fi ayé rẹ fún Jésù o lè tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Òpùrọ́ ni wọ́n, má dá wọn lóhùn o. Àwọn ọmọ Ọlọ́run tòótọ́ wọ́n ní èso Ọlọ́run nínú wọn. Èso yìí sì máa ń mú kí wọ́n kórìíra ẹ̀ṣẹ̀. Ó sì máa ń nira fún wọn láti dẹ́ṣẹ̀. Tí wọ́n bá ṣubú sínú ẹ̀ṣẹ̀, èso yìí yóò sì bẹ̀rẹ̀ sí ní máa gé wọn jẹ. Wọn ò sì kábàámọ̀ gidigidi fún ohun tí wọ́n ṣe. Wọn yóò padà lọ sọ́dọ̀ bàbá wọn. Bí ojúlówó ọmọ yóò ṣe nìyẹn o. Wọn ò sì bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Kò sí ẹni tí yóò tẹ̀síwájú láti máa mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ tí ó pe ara rẹ̀ lọ́mọ Ọlọ́run. Òpùrọ́ ni irú ẹni náà o. Ọmọ àlè ni a máa ń pe ọmọ tí kò jọ bàbá rẹ̀ o. A ṣe àkọsílẹ̀ rẹ̀ pé Jésù fẹ́ràn olódodo, ó sì kórìíra àìṣedéédé. Ìwé Hébérù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run lóòótọ́, wàá kórìíra ẹ̀ṣẹ̀, wàá sì fẹ́ràn òdodo nítorí èso rẹ̀ wà nínú rẹ̀. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: o kò lè wà nínú ẹ̀ṣẹ̀ kí o sì pe ara rẹ ní ọmọ Ọlọ́run. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọ ò bá jọ ṣòkòtò
àjọ kíjìpá ẹni bí ni là ń jọ ọlọ́run kì í dẹ́ṣẹ̀ kò yẹ kí àwa ọmọ rẹ̀ náà máa dẹ́ṣẹ̀. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a pàdé lọ́la ìpàdé wa bí oyin yóò dàbọ̀.